Mọ̀dẹ́mọ̀dẹ́ ní tewé adé o, mo bọ̀ ní tewé ìbọ̀. Mo ti dé olóhùn àárò, ẹlúlu fàjò ẹyẹ ire. Lẹ́kẹ́lẹ́kẹ́ tí mẹ́fun rẹ̀ tàjòdè o, adé orí ọ̀kìn kò jọ tẹyẹkẹyẹ. Ẹ kúrọ̀lẹ́, mo kí gbogbo àwọn tó wà nínú òǹgbẹ látàárọ̀. Ẹ má worry, I'm going to make this program very very light. Màá make a light tó yẹ pé everybody ló máa lè gbọ́. Tó bá di ìjọ Saturday ní alẹ́ pátápátá, a ṣe program tó máa involve àwọn nǹkan tí ó yẹ ká gbọ́. But mo kàn ní kí wá call attention àwọn èèyàn sí àwọn nǹkan kan tí mo rí pé ó ń disturb àwọn èèyàn. Somebody said something lójú mi lénìí. Ó ní obìnrin àti ọkùnrin kan wọ́n ti wà nínú relationship. Lady yẹn ti ń date máa yẹn. Before I even go further, ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má bínú, mo wà very nasty, ó yẹ kí n kọ́kọ́ kí yàn, but since mo ti kí everybody tó wà nínú òǹgbẹ, mo fi pé mo ti kí everybody. So bí mo ṣe ń bọ̀rọ̀ yẹn lọ, sister Tommy Crown, I feel you, ẹ kúrọ̀lẹ́. So ó bá ní lady yẹn àti bọ̀bọ́ yẹn wọ́n ti ń date for 4 years. Ṣàdédé ni lady yẹn bá lọ bá ọ̀rẹ́ boyfriend ẹ̀. Ó lọ sọ fún ọ̀rẹ́ boyfriend ẹ̀ wípé òun rí pé òun ò nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ẹ̀, pé òun ò wà in love pẹ̀lú bọ̀bọ́ yẹn, pé òun mọ bóun ṣe máa sọ fún pé relationship yẹn ti sú òun. Wípé òun kọ́ wà nínú relationship yẹn ni pé òun ò like bọ̀bọ́ yẹn, òun ò love ẹ̀. Wípé òun kọ́ wà nínú relationship yẹn. So wọ́n ṣe gbé wá sórí platform. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, àwọn kan blame lady yẹn. Àwọn obìnrin pàápàá, báwo ló ṣe máa wà nínú relationship for 4 years tí o máa sọ pé o ò nífẹ̀ẹ́ ọkùnrin, o ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ lẹ́ni pé o nífẹ̀ẹ́. Òun ló jẹ́ kí n wá pé 2 things. Number 1, do we really know what is love? Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ mọ̀ difference between enduring love, infatuation, erotic love, platonic love, and unconditional love? Ṣé a tiẹ̀ mọ̀ yàtọ̀ ẹ̀? Because nígbà tí wọ́n blame lady yẹn lẹ́ni, mo sọ wípé you don't blame people like that, pé we all have different reasons for being in love or for being in a relationship. Number 1, ó lè máa tẹ̀lé ọkùnrin. Kí tiẹ̀ ní ìfẹ́? The only love tó real, ó ní unconditional love tí ọpẹ́ Ọlọ́run nìkan ló lè ní sí ẹ̀dá. Because tá bá sọ wípé any relationship tí obìnrin bá ń go into or tí ọkùnrin bá ń go into, we all have reasons for going into that relationship. Everybody, gbogbo wa la ní mission, gbogbo wa la ní reason tá fi fẹ́ love èèyàn. So kò sẹ́ni tó máa rí wèrè ńlẹ̀. If you want to tell me you love somebody unconditionally, o lè sọ fún mi pé o máa rí wèrè títí wà ní wèrè ló fẹ́ fall in love pẹ̀lú. Àbí o máa rẹ́ni tó wà láàárọ̀ wá ní ẹni tó fall in love pẹ̀lú nìyẹn, o dẹ̀ máa fẹ́. So àwọn kan unconditional love nìyẹn. But gbogbo love tí a ní láyé òde òní, we have reasons for being in love. So ẹni tó wà nínú relationship for 4 years tó dẹ̀ dídì sọ pé òun ò love ọkùnrin yẹn, pé òun ò mọ bó ṣe máa sọ fún òun fẹ́ fún kúrò nínú ẹ̀. Yeah, she has a reason. Because ó lè jẹ́ pé nínú relationship yẹn kí tiẹ̀ ní enduring erotic love. Erotic love ni love tó involve pé ká dóra wa, pé a máa bára wa sùn at the end of the day. Platonic love, love ọ̀rẹ́ sọ̀rẹ́, love tí ò sí any affection. But ọ̀pọ̀lọpọ̀ love tó wà lẹ́ni 2 love là ń practice, which is erotic love and infatuation. And ẹlòmíì máa wà, ó máa ní infatuation tó máa fi fẹ́ ọkùnrin sílé, àbí tọkùnrin máa fi fẹ́ sílé. Infatuation ló sì ní kò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn. Ó lè jẹ́ pé ó ní reason. Bóyá ọkùnrin yẹn lówó, òun ló ń bá tọ́jú family. Bóyá ọkùnrin yẹn lówó, bóyá ó ń bá tọ́jú ilé, bóyá ọkùnrin yẹn fine, ó ṣe é dùn mọ́yàn, bóyá ọkùnrin yẹn lọ́pọlọ. You must have a reason. Tí reason yẹn bá ti kúrò ńbẹ̀, wà rí pé ìfẹ́ yẹn máa lọ. Àwọn ìfẹ́ infatuation, àwọn ìfẹ́ tẹ́ pé kò real nìyẹn. Àwọn ìfẹ́ tẹ́ pé kò real. Àwọn ìfẹ́ mi wà tó dẹ̀ jẹ́ wípé self love ni. Àwọn narcissistic kind of love. Therefore, you always think about yourself. You always think about yourself. You think about yourself before you think about other people. Àwọn love yẹn náà wà. But a lot of us, we don't know any reason. So ọkùnrin, nǹkan tí mo wá correct ni pé obìnrin lè wà nínú relationship for 10 years. Kó dẹ̀ má nífẹ̀ẹ́ ọkùnrin.
ó lè ní reason tó fi wà nínú relationship yẹn bóyá ó wá from a very poor background ọkùnrin yẹn dẹ̀ wà loaded ọkùnrin yẹn assist ẹ̀ bóyá obìnrin tẹ́ pé kò ní nǹkan kan lọ́pọlọ dẹ̀ wà ní yunifásitì ọkùnrin yẹn mọ̀wé asomọ́kùnrin yẹn lẹ́sẹ̀ àti wò pé kò sí pé ojú pé ká dóra wa lọ she has a reason for being in that relationship so pé obìnrin wá dé níjọ́ kan bóyá ó wá find love along the way ó find real love ó wá fẹ́ fún kúrò nínú relationship yẹn àwọn èèyàn wá ń blame ẹ̀ pé àwọn obìnrin pàápàá kí ló ti ń wò látijọ́ ẹ̀ kò tí ì rí reason láti fi relationship yẹn sílẹ̀ ni owó tó ṣì wà lọ́wọ́ ẹ̀ ó ṣì ní ìdẹ̀ ọpọlọ tó wà lórí ẹ̀ ó ṣì ní ìdẹ̀ so tó bá fẹ́ wúrẹ́ dẹ́ pé ó love tí ò ní any reason láti love ẹ̀ bóyá ó ní special feelings fún the real love is there á fi ẹ́ lẹ̀ wọ́n gbé wá sí platform lẹ́nìí ni mo wá ní ó yẹ kí everybody kan share ẹ̀ so ìyẹn by the way ní second nǹkan tó tún tẹ̀lé ni wípé ẹ jọ̀ọ́ àwa obìnrin àti àwa ọkùnrin ẹ jẹ́ ká máa try láti máa check BM wa tí àwọn medical kìíní ń pè ní CBG capillary blood sugar ẹ jẹ́ ká máa check ẹ̀ from time to time because diabetic kò kí ń jẹ́ kí libido ó máa ń pa okó ọkùnrin diabetic kò kí ń jẹ́ kí obìnrin náà kó ní feelings fún sex tí obìnrin bá ti wà diabetic tí ò bá mọ̀ ríwọ́ àwọn obìnrin yẹn ló fi jà pé wọ́n lè wà fún ọdún kan kó má ní feelings àti sọ pé wọ́n fẹ́ súnmọ́ ọkùnrin I'm telling you irú àwọn ọkùnrin tó bá ti ní diabetic irú wọn náà máa ní premature ejaculation irú wọn ni obìnrin máa gbé okó ẹ̀jọ́ títí tí okó yẹn ò ní dìde but tí ẹ bá ní diabetes tẹ́ ẹ bá mọ̀ nítorí ẹ maybe once in every 2 weeks ẹ jẹ́ ká máa try ká máa check BM wa like blood sugar because tá a bá ní too much glucose nínú blood wa ó máa ń fà kí obìnrin kó má ní feeling sex ó máa ń fà kí okó ọkùnrin má le ó máa ń fà kí ọkùnrin náà máa ní premature ejaculation that is tó bá tiẹ̀ ní erection rárá ọkùnrin yẹn lè má ní erection rárá so as from today henceforth please try and check your CBG which is capillary blood sugar kò cost anything láti ṣe try and know your glucose level because ó máa affect the sexual activities ó dẹ̀ máa affect the sexual activities obìnrin ó máa affect sexual activities obìnrin ó máa affect sexual activities ọkùnrin then secondly gbogbo àwọn obìnrin tó ti wọ menopause àwọn kan béèrè lọ́wọ́ mi pé ìjẹ́ ó da ṣé sex da ní after menopause wípé because wọn ṣe menstruation mọ́ àtọ̀tọ̀ bá dà sí wọn nú kò lè jáde kò lè ṣe kinní kan ẹ má tanra yín time tí obìnrin bá wà ní menopause gangan ló yẹ kó máa dóko jù I'm telling you time tí obìnrin bá wà ní menopause gangan ló ní ìdóko jù and kí dẹ̀ ni reason because ó máa stimulate okó dídó ó máa stimulate gbogbo àwọn ara ẹ̀ àwọn dead cells because tí èèyàn tó bá ti wọ menopause kò produce estrogen mọ́ kò produce àwọn gbogbo àwọn nǹkan oil tó ń lubricate òbò ó máa lọ kò ní produce ẹ̀ mọ́ so ó máa jẹ́ kí lining òbò kó máa ṣúnjọ ó máa jẹ́ kóbò máa hun jọ ó máa jẹ́ kóbò look ugly ó máa jẹ́ kóbò kí stretchness òbò á rí báyìí bẹ́ẹ̀ okó dídó ní time menopause ó máa ń stretch lining òbò á stretch lining òbò á keep vaginal muscle àwọn muscle tó wà nínú vagina á keep ẹ̀ intact á tone ẹ̀ fóbìnrin títí obìnrin bá ń dóko ní time tó bá ti wọ menopause then á stimulate blood flow blood á lè flow dáadáa sí ibi òbò ẹ̀ sí private part ẹ̀ because number one nǹkan tó lè máa fà á bí estrogen tó ń fa oil sí inú òbò kò production ẹ̀ kò ní sí mọ́ ìsẹ́dà kó tiẹ̀ má sí mọ́ àbí kó kéré tó bá ti di póbìnrin ti wọ menopause the only thing tó lè fi kóra ẹ yọ ò ní pé kó máa dóko dáadáa ìwọ tó bá ti wọ menopause that's the only thing because that is the only ibi tó ti lè get nutrient tó máa jẹ́ kó bò ẹ́ beautiful kó fine nìyẹn so tó o bá dóko nínú menopause òbò ẹ̀ máa wà shrink muscle àwọn muscle tó wà nínú òbò ẹ̀ kò ní wà toned
o ní nǹkan tó máa stimulate blood flow nínú òbò ẹ and hence oríṣiríṣi àìsàn ló máa wọlé but you need it o need kọkùnrin touch ẹ dáadáa because tọkùnrin bá touch ẹ dáadáa tó ń stimulate ẹ dáadáa wáyà tó bá ti wọ menopause ó máa help heart ẹ láti pump blood dáadáa because tóbìnrin bá wà on tó bá lóbìnrin wà on pé ara ẹ̀ ń wá okó bẹ́ẹ̀ yẹn ó mì pé blood ó ń pump kíní yẹn ń pump blood heart ẹ ó ń pump blood sí genital part ẹ sí genital area ẹ ni bẹ́ẹ̀ nígbà tó wọn bá stimulate ẹ débi pé blood máa wà pump to your genital part to your genital area how do you help yourself? How would you help yourself? So o need ẹ tóbìnrin bá ti wọ menopause that is the time you even need okoju. It is very important because òbò ti wà shrink ní time téèyàn bá wọ menopause òbò máa ugly ni àwọn lining òbò mo kò ní wà stretchy bẹ́ẹ̀ tó bá dóko line òbò á stretch line òbò ẹ tó bá dóko òbò tó shrink muscle á wà toned tó bá dóko òbò tó shrink kini wọ́n lè pump á stimulate blood flow sí genital part ẹ á tẹ̀lé máa serve as a lubricant sí genital part ẹ mo fi pé mo ti answer question àwọn tán sọ wípé àwọn wọ menopause àwọn ò lè dóko mọ́ okó ò ní wù yín dó I know gbogbo àwọn nǹkan tó máa ń àwọn ó máa rùn sí yín ni torí gbogbo àwọn hormones ara tó máa ń jẹ́ kí ara jí fún okó kò sí nǹkan kan tó ń ginger ẹ̀ mọ́ okó nìkan lè fi ginger ẹ̀ so you have to make yourself available for your man to touch you well. Tí ọkùnrin ò bá tiẹ̀ touch ẹ gan láàrin oṣù kan oṣù méjì tó ti wọ menopause you are supposed to go and meet the man òun láti make sure pé ọkùnrin ẹ touch ẹ because kò sí nǹkan kan tó ní immunity ẹ ti drop kò sí nǹkan tó ń fight nǹkan kan fún ẹ mọ́ so you need it don't run away from it that is the time you need it more. Yeah, if you are having constant infection from your partner, you may need to consult the doctor because ẹnìkan sọ pé ìgbà tó bá ní infection tí ó yẹ pé o dẹ̀ ti fi infection yẹn bá obìnrin yẹn sùn ẹ ti jọ bára yín sùn ṣó mọ̀ pé o ti kó infection yẹn fún when you get yourself treated she supposed to go and get herself treated as well because tí o bá ti treat ara ẹ tí obìnrin yẹn ò lọ treat rẹ̀ tó bá tún padà lọ bá obìnrin yẹn ó tún máa kó infection yẹn ni ìyẹn ẹnìkan sọ fún mi ní last week kan ni pé òun ní infection wọn àtobìnrin o tí wọ́n bá ti treat rẹ̀ your woman needs to go and see the doctor to get herself treated as well because tí o bá treat rẹ̀ tó bá padà lọ bá obìnrin tó ní infection as much as tí wọ́n tiẹ̀ ti clean you will contact that infection again so tó bá ti treat rẹ̀ tó ti wà whole you have to get your woman to go and treat herself before you go back to sleep with that woman. Otherwise, you are going to contact that infection again and you will start all over again. Then, gbogbo àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé ṣé táwọn bá jẹ òbò ìyàwó àwọn ṣé àwọn máa ní mouth ulcer àbí throat ulcer. Yes, it's possible on one condition. Tó bá ti ní òbò tó ní HPV, which is àwọn human papilloma virus. Àwọn òbò tó ní infection lè like staphylococcus lè live àbí syphilis ó lè live lára obìnrin for years kan máa mọ̀ so àwọn signs HPV dẹ̀ wà ń bẹ̀ òbò tó bá ti ṣí mo ti sọ tó ti ní blisters tó ti lé papapa kó ti mọ̀ pé there is a problem má dẹnu lé irú òbò bẹ́ẹ̀ don't put your mouth there tó bá ti rí tí ẹ pé gbogbo bí labia majora yẹn àti labia minora gbogbo ẹ red there's reddish ó ní blisters má jẹ́ torí tó bá jẹ́ there's tendency pé kó ní infection yẹn dẹ̀ lè cause a mouth ulcer àbí cancer of the mouth you don't want to have that so as much as mo encourage pé kẹ́ jẹ ìyàwó yín mi ò encourage pé kẹ́ lọ jẹ obìnrin tí ẹ mọ ìrìn ẹsẹ̀ mi ò encourage pé kẹ́ even ìyàwó yín tó bá la òbò sílẹ̀ tẹ́ suspect tẹ́ rí àwọn blisters tí ò common tẹ́ rí redness ń bẹ ẹ má jẹ help ẹ pé kó lọ rí doctor ẹ jẹ́ kó lọ rí doctor because ó lè ní disease ó lè ní infection bóyá nǹkan tó tiẹ̀ máa ṣẹlẹ̀ wípé mo fẹ́ kí àwọn house ẹ dìbò ẹ try láti sọ fún mi tẹ́ bá fẹ́ kí Saturday ká sọ̀rọ̀ nípa STDs general infection
ẹ mọ̀ pa ṣì ní tàwọn lesbian tá fẹ́ sọ but you have to pick bóyá ká sọ̀rọ̀ nípa STDs types of infection bíi staphylococcus bíi syphilis bíi herpes bíi Zika bíi àwọn oríṣiríṣi STDs and bẹ́ẹ̀ ṣe lè dá wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe lè work against ẹ̀ because àwọn gonorrhea àwọn kan wà lára tó jẹ́ wípé ẹni tó bá jẹ òbò tó ní gonorrhea there is tendency kó ní gonorrhea of the mouth yes there is gonorrhea of the mouth tẹ́ bá ti jẹ òbò tó ní gonorrhea àbí tó lọ sọ kókó tó ní gonorrhea you will have gonorrhea of the mouth and don't forget gonorrhea can live in a woman for years tí ò ní mọ̀ pé ò ní gonorrhea ọkùnrin nìkan ló máa ń tètè mọ̀ pé àwọn ní gonorrhea but ó máa live lára obìnrin ó lè jẹ́ kí obìnrin má lóyún because obìnrin bá ní infection kò ní jẹ́ kóbìnrin tètè conceive obìnrin dẹ̀ lè ní infection kó má mọ̀ pé òun ní infection tó bá ní partner it's always good kí partner ẹ sọ tòótọ́ fún ẹ tí partner ẹ bá ní infection because àwọn ọkùnrin míì máa ń tijú àti sọ pé àwọn ní infection so tí partner ẹ bá ní infection it's very very I'm recommending it and it's very good kó wà factual kó sọ fún ìyàwó ẹ pé òun ní infection so that tó bá ti treat ara ẹ wàá lè encourage ìyàwó ẹ gan kó lọ treat ara ẹ because tó bá ní infection tó ń bá obìnrin sùn obìnrin yẹn máa kó so tiwọ́ tó ti mọ̀ tó jẹ́ partner ilé tó mọ̀ pé ó ní infection please let your woman know pé o ní infection kó dẹ̀ jẹ́ kó lọ treat ara ẹ̀ because infection obìnrin ó lè gbé lára obìnrin for years kóbìnrin bá mọ̀ pé o ní infection ọkùnrin lọ́lọ́run fi kẹ́ but then àwọn infections kan náà wà tó jẹ́ pé ọkùnrin máa ní obìnrin máa ní wọn ní mọ̀ pé àwọn ní á dẹ̀ máa live but a máa cause bóyá erectile dysfunction a máa cause premature ejaculation ó lè cause nígbà mi kọ́kùnrin tiẹ̀ kókó ẹ̀ má le rárá then ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin míì tó máa ní àwọn wà for months ara wọn ò pé go and do your capillary blood sugar capillary blood glucose is very important ẹ lọ check ara yín because irú àwọn nǹkan báyẹn kò tiẹ̀ ń jẹ́ kí kára obìnrin move sóko otherwise it's not normal kóbìnrin wà for months kó lóun ò tiẹ̀ ní feelings pé òun fẹ́ dóko kò ṣe dandan ní kó dó but you must have that feelings must come. I'm telling you. So, tó bá ti ní feelings yẹn, then there's a problem. You need to carry out some checks about yourself. Check your CBG. It's important. Ẹ lọ check CBG yín. Ọkùnrin náà check your CBG. Definitely, we know that ọkùnrin tó bá wà diabetic, tó ti wà on the medication. Even without being on medication, tó bá wà on diabetic, okó ẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa. Okó ẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa. Tó bá dẹ̀ jàjà rí erection kékeré, erection ẹ̀ kò ní strong ìtàn. Bó ṣe yẹ kí ọmọkùnrin kí okó ọmọkùnrin strong tó bá wà diabetic erection yẹn ò ní strong kò ní strong dáadáa tó bá dàjàjà strong dáadáa kó tó ti okó wọlé gan ó lè ti rọ̀ ìgbà míì ojú òbò ló máa dà sí that is tó bá máa dà rárá kó tó lọ sílẹ̀ ètò bá tí ò bá ní dàrá kó tó ẹnu ọ̀nà ojú òbò ló máa dà sí kí okó tó wọlé rárá ó ti dà tọwọ́ ẹ̀ ó ti dà síta so it's very important ẹ jẹ́ ká check glucose wa like CBG, do your CBG or BM. Go and do your BM, your blood sugar or your CBG. It's very important. Tó bá dẹ̀ ti ní infection, let your partner know that you have an infection. Tó bá ti treat her, she also needs to be treated. Yeah, why are you using family planning if you are not having sex? Yeah, why are you using family planning if you are not having sex? Yeah, we are going to talk about lesbian on Saturday. Eléyìí kò jẹ́ àyàbá rí pé rò pọ̀ because àwọn èèyàn wọ́n gbàwẹ̀ lọ́wọ́ but to me it's nothing to me. N bá gbàwẹ̀ mo lè sọ anything as long as àárín èmi àtọlọ́run ni gbogbo yẹn wà. Yeah, we are going to talk about lesbian on Saturday. Men tí ò bá like láti lo condom. You can use a withdrawal tactics whereby tó bá ti rí pé ó ń bọ̀ wá sáré withdraw or you can do edging. There's something called edging or squeezing. Tó bá ti rí pé ó ń bọ̀ bring out your mú okó ẹ̀ jáde squeeze ibi orí okó yẹn squeeze ẹ̀ báyìí. Tó bá rí pé ó ń bọ̀ ó fẹ́ padà ó fẹ́ tètè bọ̀ ó sì fẹ́ gbádùn òbò dáadáa sáré kò easy láti ṣe but you have to speak to your brain. Bring it out, squeeze it, bring it out and kó mú ẹnu ẹ̀ dání kó squeeze ẹ̀ ó máa padà àbí kó mú ẹnu ẹ̀ dání kó pinch ẹ̀ àtọ̀ yẹn máa padà so that you be able to last longer.
lórí ìyàwó lórí anybody tẹ́ bá ń bá ṣeré or edging yẹn tó bá ti rí pé òun bọ̀ ó ní láti mú okó yẹn jáde wàá kọ́ withdraw ẹ̀ sínú òbò ń bẹ̀ tó bá ti rí pé ó fẹ́ bọ̀ má jack mọ́ má go back and forth mọ́ má trust mọ́ just withdraw it withdraw o lè suspend okó sínú òbò wàá suspend ẹ̀ sínú òbò bẹ́ẹ̀ tó bá ti rí pé o ti fẹ́ bì báyìí o ti fẹ́ da tọwọ́ ara ẹ̀ lẹ̀ tó dẹ̀ ti fẹ́ dà withdraw ẹ̀ kó suspend ẹ̀ sínú òbò wàá rí wípé ó máa sá padà tó bá dẹ̀ ti suspend ẹ̀ sínú òbò gbé ọkàn kúrò ń bẹ̀ kó postulate gbọ́kàn kúrò ń bẹ̀ ro nǹkan míì o lè rojọ́ tó tí obìnrin yẹn ṣe é jù o lè rojọ́ tó gbáyàn létí ń ta o lè rojọ́ tínú ẹ̀ bàjẹ́ jù kíní yẹn á sá padà. Á sá padà. Yeah, family planning, you go and remove family planning tó bá mọ̀ pé òdòkó. The essence of family planning ni pé kó má lóyún. But when you use family planning, ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń ṣe mistake. Somebody told me something. She only diabetic, only fibroid. So wọ́n wá lọ lo nǹkan èèyàn dúdú. Nǹkan èèyàn dúdú tí wọ́n dẹ̀ lò, wọ́n ní ọkùnrin láti bá ṣe àṣepọ̀. Àgbà yẹn ṣá ọkùnrin láti do ọkùnrin ò ṣáà sí around láti do tí time yẹn fi expire òbò obìnrin yẹn wá pàdé so wọ́n wá ṣáà ń ṣe ó ṣáà lọ operate ẹ̀ wọ́n la òbò yẹn at the end of the day òbò yẹn kò lè gba okó wọlé mọ́ so wọ́n wá ní kí làwọn lè ṣe if you have a vaginismus òbò yẹn ti di vaginismus ẹ má rò bóyá one thing you don't understand gbogbo àwọn obìnrin tá a lóbò tó bò wá tóbi tó o bá ṣe nǹkan tó yẹ kó o ṣe sóbò ẹ̀wà láyà á pàdé á close ẹni tó ní diabetes náà máa ń kọ̀ sírú àwọn nǹkan báyẹn that's why you have to check yourself from time to time tẹ́ bá dẹ̀ sọ pé ẹ̀ ń sáfoko ẹ fi ń ṣera yín ni lọ́pọ̀lọpọ̀ ìgbà because either you like it or not you need it for the lining tó wà nínú vagina yín the trust pé ọkùnrin trust in and out lásán ó ní nǹkan tó ń ṣe sí lining in the vagina the fact wípé ó wà lubricated lásán ó ní nǹkan tó ó dàbí kẹ ẹja gbígbẹ kẹ sá kẹ pa ẹran iléyá kẹ wá lọ ṣe àwọn kan ní gbígbẹ ẹ mọ bó ṣe máa rí àti tẹ ẹ mú tí òróró ẹ jáde ẹ mọ bó ṣe máa rí so tó bá kọ̀ tó bá dóko tí lining nínú òbò ẹ bá ń gbẹ every time àwọn growth tí ò yẹ kó grow sínú á bẹ̀rẹ̀ sí ní grow sínú womb inú wọn lè máa ní wọ́n ní fibro gbogbo wa la ní fibro lára bọ̀ tó o bá fi okó service ibi tó yẹ kó service nínú uterus ẹ nínú ilé ọmọ ẹ growth á jáde ń bẹ̀ nǹkan tó yẹ kó jáde á jáde ń bẹ̀. nǹkan tó yẹ kó jáde nínú òbò á jáde ń bẹ̀ so you have to end láti máa jẹ́ from time to time at least 3 times in a week ó wá ó kéré jù bí abi 2 times in a week you need to ó lè wẹ̀ kó má fi cream para now so you need to lubricate kí lẹ wá fi lubricate inú òbò okó ló máa lubricate inú òbò because the ẹ rí pé tí okó bá ń dó inú òbò tó ń lọ sínú tó ń jáde ẹ rí pé omi máa ń wà lára okó yẹn especially òbò tó bá ti lubricate dáadáa àwọn omi yẹn ni làwọn yẹn fi ń ṣe ọlá nínú òbò lọ́hùn àwọn omi yẹn ni àwọn linings tó wà nínú òbò fi ń ṣe ọlá gẹ́gẹ́ bí àwa ṣe ń fi cream ṣe ọlá bá ṣe ń fi atẹ́gùn ṣe ọlá orí bẹ́ẹ̀ ni àwọn omi tí okó máa ń pè jáde nínú òbò ó ní inú òbò fi ń ṣe ọlá so ẹ lè gbé omi yẹn kí bẹ́ẹ̀ ṣe wà yìí kẹ má fọnu kẹ mú eyín yín kẹ má fọ for years tó bá yá bẹ̀rẹ̀ sí ní decay tó bá dìke tó á bẹ̀rẹ̀ sí ní yọ fúnra rẹ̀ tẹ́ ẹ̀ bá dóòbò á bẹ̀rẹ̀ sí ní shrink àgbà tí ò bá rí omi tí ò wà lubricated tí ó kò sí natural way blood ò pump síbẹ̀ kí ló dẹ̀ lè pump blood lọ síbẹ̀ tó bá fọwọ́ kàn yín tó bá yín ṣeré dáadáa tí ara yín wà lubricated ẹ rí i pé blood máa pump lọ sí genital part yín bẹ́ẹ̀ tí ò bá sí yẹn my darling ó máa shrink á ugly tó bá ṣì tán á dàbí òbò arúgbó. So from time to time, you need to lubricate your òbò pẹ̀lú okó because bó ṣe ń wọlé bó ṣe ń jáde yẹn omi tó ń fà jáde láì jẹ́ pé bóyá ẹ tú omi sí
ẹ rí pé okó mi ó yẹ kó ó máa wet jáde nínú òbò ni omi yẹn ni lining nínú òbò fi ń ṣe agbára omi yẹn làwọn fi ń ṣe ọlá gẹ́gẹ́ bí àwa ṣe ń fi cream ṣe ọlá gẹ́gẹ́ bá ṣe ń fi oúnjẹ ṣe ọlá ẹnu omi tó ń jáde nínú lining tó ń jáde lára nígbà tí okó bá wọlé tẹ máa rí lára okó tó kó bá jáde omi yẹn nínú òbò fi ń ṣe ọlá so why would you starve your òbò pẹ̀lú omi yẹn you have to eléyìí ò ń ṣe pé bóyá à ń sọ̀rọ̀ bò à ń sọ̀rọ̀ okó ó sọ̀sọ̀kúsọ̀ wẹ́tẹ́ bá ní mò ń sọ̀sọ̀kúsọ̀ if you are not gaining anything from there good luck to you. But I'm telling you, omi tó ń jáde nígbà tí ọkùnrin bá dó wa, nígbà tó bá lubricate dáadáa, tó ń jáde tó ń wọlé tó ń jáde yẹn, omi yẹn ni òbò fi ń ṣọlá. So omi yẹn òbò needs it. Either you like it or not, don't shy away from it. Òun ló fi fà tó jẹ́ wípé àwọn tó ti wọ menopause tí òbò wọn ti dry, tó jẹ́ pé tó bá fọwọ́ kàn wọ́n láì jẹ́ pé wọ́n touch wọn dáadáa, kò sí nǹkan tó ń produce estrogen wọn, ó ti lọlẹ̀. Wọ́n need okó láti lubricate, wọ́n need okó láti stretch muscle wọn, láti tone muscle wọn. Otherwise tí ò bá sí okó, òbò wọn máa shrink ni. Torí pé wọn ò ṣe nǹkan oṣù mọ́. The natural oil, the mucosa located nínú tó wà located sínú òbò wọn kò lè produce oil mọ́. Torí wọ́n ti wọ menopause. So the oil tó máa gbára lé nísìn ni pé bó bá ti fọwọ́ kàn wọ́n dáadáa, bí okó bá ṣe ń wọlé pọ́n jáde, òun ló máa stretch vagina wọn fún wọn tí ò fi ní shrink. A máa stretch vagina fún wọn kò ní shrink. Òun ló máa jẹ́ kí muscle vagina wọn ó máa jẹ́ kó wà toned. Òun ló máa jẹ́ kí blood ó máa stimulate blood flow lọ sínú vagina wọn tó jẹ́ wípé tí ọkùnrin bá ṣì open òbò wọn á ṣì wà attractive. But òbò tó ti wọ menopause kò sí oil tó ń jọ sínú òbò ẹ o tún wá gbé òbò sá fún ọkùnrin láti dó ẹ tí ọkùnrin bá ṣírò òbò yẹn á put ẹ off because ó máa wà ugly ó máa ń jọ bí tarúgbó ni definitely ó máa ń and please there are cream tẹ́ lè lò bóyá bí water gel I've always said this tẹ́ lè fi máa lubricate abẹ́ yín you have to láti lubricate ẹ láti fún ọkùnrin yín ní àyè láti dó yín. Because tí o bá dóyin, especially ẹ̀yin tẹ́ ti wọ menopause, is a problem. It's a problem. Ní kankan, ní means kankan tẹ́ fi ń gbé àrùn jáde lára mọ́. Ní kankan but tó bá dóyin tẹ́ bá release. Orgasm tẹ́ release yẹn, ẹ̀yin lè má rí. Ṣé mo pé tẹ́ bá release inú ó jáde ni. Kíní yẹn jáde lára yín ni. But release ní orgasm, release anything lára yín. Release ẹ̀jẹ̀ ò jáde lára yín mọ́. Ẹ tún sáfókó báwo lẹ ṣe wá ń release báwo lẹ ṣe ń pass out to excess kíní tó wà lára yín but tó bá touch yín dáadáa tẹ́ ń release ara yín gan wálẹ̀ omi tó ń jáde lára yín nínú release yẹn á lubricate òbò yín etí ò dẹ̀ dá á jáde. Á jáde fún ẹ̀yin ọkùnrin name of cream mo sọ fún yín pé any water based lubricant is okay. Any water-based lubricant is okay. Ẹ má lo oil, ẹ má lo baby oil, ẹ má lo gel. Any water-based lubricant is okay. And ẹ̀yin tẹ́ ti wọ menopause, ìwọ̀nba lẹ máa fọ òbò yín mọ́. Because already your vagina òbò yín dry, ó máa dry most of the time. So ìwọ̀nba ẹ bá máa fọ, tẹ́ bá ti fọ láàárọ̀, ẹ má lo ọṣẹ. Go and look for àwọn intimate wash. Tó specifically fún òbò ìyẹn ni kẹ́ lọ lò ẹ má lo ọṣẹ because ẹ ti wọ menopause so òbò máa dry from time to ó máa dry ni kò sí estrogen mọ́ ń bẹ̀ so ó máa dry ni so wọ́n bá lẹ́ máa fọ lè máa fọ òbò bí ọmọ kékeré tó sì wà lẹ́nu nǹkan oṣù ṣe máa fọ òbò bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa fọ òbò and to be candid I need more of okó because omi tí ọkùnrin gbà lára yín bí mo ṣe sọ òun ló máa lubricate lining mucosa tó wà nínú òbò yín ó lè má ṣiṣẹ́ mọ́ so omi tí ọkùnrin gbà lára yín ló máa lubricate àwọn walls yín ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn lining yẹn ló máa break tí ẹ̀jẹ̀ máa wá kò sí lining yẹn mọ́ ń bẹ̀ so omi yẹn ló máa lubricate àwọn walls yín omi yẹn ló máa jẹ́ kí ẹ keep it then tẹ́ bá release ẹ ní láti máa come láti máa reach orgasm gbogbo ọ̀nà ní kẹ́ máa fi bọ́ ọkọ yín ṣeré kí ẹ dẹ̀ máa release because ọ̀nà méjì lobìnrin fi ń release mo sọ fún yín last time mo ní obìnrin náà ejaculate bọ́kùnrin ṣe ejaculate
tẹ́ bá ti tí obìnrin bá ti tó nǹkan débi wípé tó ti ń feel wípé òun fẹ́ tọ̀ ó fẹ́ ejaculate ni ọkùnrin tó bá ní experience tóbìnrin bá sọ pé òun fẹ́ tọ̀ ìgbà yẹn gangan o ò ní dúró nǹkan tóun ṣe tó fi ń fi pé òun fẹ́ tọ̀ yẹn tó bá continue wá rí pé omi yẹn máa jáde ó máa jáde nínú òbò ẹ̀ ni straight ó ejaculate nìyẹn so ẹ̀yin 50 plus ẹ need more of that kẹ́ ẹ ṣeré débi wípé ẹ ejaculate omi yẹn jáde lára yín because menstruate mọ́ so ẹ need láti máa reach orgasm ẹ need láti máa ejaculate so that at least any another means láti get gbogbo àwọn nǹkan tẹ́ fi pé lè get down through period any another means láti get it out of your system and gẹ́gẹ́ bí mo ṣe sọ ìjọ ìyẹn ọkùnrin ẹ máa ṣe CBG yín from time to time ọ̀pọ̀lọpọ̀ ló ti wà diabetic tí kò mọ̀ when you have and when you do your CBG capillary blood sugar tó bá ti wà below 4 tẹ́ mọ̀ pé there is a problem please that is hypoglycemia there is a very big problem ọlọ́run tẹ̀ ní jẹ́ kẹ́ ríru ẹ̀ because tó bá máa fi tó stage yẹn èèyàn ti ń tẹ kinní lọ́rùn nìyẹn so ọlọ́run ní jẹ́ kẹ́ ríru ẹ̀ there are 2 types of diabetic hyperglycemia or hypoglycemia so go and do your CBG which is capillary blood sugar àwọn míì máa ń pè ní BM do it when you so that because ẹlòmíì ti ní diabetic kò mọ̀ pé òun ti ní tó bá lọ ṣe náà ṣe máa diagnose ẹ̀ pé ó ní diabetic kò cause yín anything go to the hospital kẹ́ sọ pé fẹ́ check blood sugar yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ó ní premature ejaculation ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n pé kí ó tó fi okó sínú òbò á ti dà lẹ́nu ọ̀nà òbò ìgbà míì gan tó bá ti okó yẹn bá ti wọlé bá akọ̀ lọlẹ̀ ni kò lè ṣe nǹkan kan mọ́ diabetic máa ń cause tó ti wà lára téèyàn ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tí ọwọ́ ọkùnrin máa ń irritate tó jẹ́ pé ọkùnrin á touch ẹ̀ kàkà kó máa gbádùn diabetic máa ń cause ó máa ń kill libido ni kò kí ń jẹ́ kéèyàn like okó so go and do your CBG is very important go and do your CBG is very important gbogbo ẹ̀wà tá bá dẹ̀ ní diabetic náà please take care of it because ó máa kò bá okó gba èrò rẹ̀. I have a Telegram group and mo kàn fẹ́ káwọn èèyàn pọ̀ ń bẹ̀ ni mi ìfẹ́ kéèyàn pọ̀ ń bẹ̀. Thank you very much. No, me need 5 blood sugar. Mo need capillary blood glucose or blood sugar. Yeah, I have a Telegram group. Me, if I can't want your pọ̀ ńbẹ̀ ni. Torí ẹ̀ mo ṣe wá lọ́sàn pé please, Sister Yinka, please, I talk to you on WhatsApp very please. I need your WhatsApp number. My WhatsApp number is +44 7404 851234. Anybody can type it for me. +44 Sister Tommy Crown. Please help me type it if you are there. +44 7404 851234. +44 +44 7404 851234. +44 7404 851234. Yeah, anyhow do I come about the research? Well, because I read a lot. Like I said, I read outside my discipline. I read a lot and I'm on medical line. I'm not a doctor, but I read a lot. I'm on medical line. I've always been on medical line all my life. I was a cabin crew. I was an air hostess for well over 12, 13, 15 years. And I did a lot of first aid. And now I'm on medical line. I'm not a doctor, but I'm on medical line. And I'm doing my nursing. So I'm not a doctor. But apart from that apart, I read a lot. It's good to read. All these things I'm telling you, you can also read on your own. You can try and find out, read on your own. The books are there online. The books are there. I spend my money I buy books. I love to buy books. I'm obsessed when it comes to books. I buy a lot of books. I read. I meditate. I don't have a life apart from going to work, coming back home, staying with my children and reading and writing. I'm not a party person. I don't go parties. I don't make friends. I don't mix. I'm just comfortable the way I am and I don't get bored
because I have a lot of things around me that I could lay my hands on. I could read, I could write, so I don't get bored. I'm not kò sí nǹkan tó fẹ́ intoxicate mi nípa nǹkan táwọn èèyàn ń ṣe níta. I'm not the type that I'm the type that want to be on my bed if I'm not working. I be on my bed to ride, or I go to my living room, I eat and come back in. I'm not a television person. I don't watch TV. I love to read. So you can do it on your own. You can read. If you are not sure, if you are not satisfied, if you are not convinced with what I'm saying, you can am I joking saying too much? Tí inú yóò bá dùn sí nǹkan tí mò ń sọ, tẹ́ bá fi pé bóyá ó sọ rubbish, ẹ lè lọ find out fúnra yín. I stand to be corrected. I want you guys to challenge me. But I am telling you, these are the things try and find out on your own. Àwọn causes of premature ejaculation, delay ejaculation, báwo lẹ ṣe lè curb kíni 50 plus, sex after 50. You can check it out on your own and find out. The number is not different. The number is +44 7404 851234. That's the number. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. At least mo ń bẹ̀ yín sí pé kẹ́ share ẹ̀. Ẹ bá mi share ètò yìí. So bó ṣe máa jẹ́ nìyẹn. Mo kàn ní kí n mú lè wá láti, if you have any question you want to ask, you can. Sex during pregnancy. Yes, sex during pregnancy is very good because it prepares your woman. Ó máa prepare for contraction. Ó máa prepare obìnrin fún contraction. So it's very, very good. Sex during pregnancy is very, very good. Sister Tommy Crown, ẹ má fi that number see. That's my main number. The one I want is +44 7404 851234. So sex during pregnancy is very good. Ó máa prepare obìnrin yín fún contraction. Then ó máa boost self-esteem ẹ̀. Ó máa boost self-esteem ẹ̀ because tí obìnrin bá ti lóyún nígbà míì, wọ́n máa ń lose shape. Wọ́n máa wò pé shape àwọn tí ń da obìnrin mi gan. Ẹ rí pé àwọn obìnrin mi gan máa ń sọ pé àwọn ò fẹ́ fọmọ lọ́yàn. But tí obìnrin bá wà nínú oyún tó ṣì ń look attractive sí ẹ as a man, ó máa boost self-esteem obìnrin yẹn. Then ó máa prepare obìnrin yẹn for contraction. It's very, very good. Kò sí nǹkan kan tó fi ń ṣèyàn. But the medically wọ́n ní pé from 4 months, the 4th month, you are not allowed láti sùn lé orí obìnrin tẹ́ bá ń dó wọn, especially èyí tó bá ti obìnrin tó bá lóyún. From the 4th month, lè sùn sórí wọn mọ́ bí akẹ́fẹ́ ṣe bí missionary style. No, you can do any other styles but missionary style láti the 4th month. But apart from that, kò sí. In fact, tó bá máa bímọ lọ́la gan ẹ lè dún wọn lénìí. Ó máa fi help wọn mọ́ ni. But láti 4th month, ẹ má sùn lé wọn lórí mọ́. That's what the book says, and I'm telling you now. From the 4th month of pregnancy, do not do a missionary style, mommy and daddy style. Ẹ lè ṣe any other style but missionary style, and you can fuck the woman till the last day. Ó máa fi help ẹ during contraction ni. Saturday lecture time is going to be 9 p.m. nítorí àwọn tó ń gbàwẹ̀. It's going to be 9 p.m. lálẹ́ nítorí àwọn tó ń gbàwẹ̀. It's going to be 9 p.m. ní alẹ́. My number again is +44 7404 851234. Wọ́n ti kọ síbẹ̀ now. +44 7404 851234. So I have a Telegram group. I'm just taking my time to bring people in, because a lot of people want to join the group, and when they get into the group, they feel disappointed, because in that group, we don't talk about pussy, we don't talk about vagina. Yeah, we could mention vagina or pussy or mention dick, but you can share our main topic. We have a lot of things. There are a lot of things that have been discussed in that group. See Facebook that is so openly. So we have a lot of other issues that we talk about. Not only oko obo. That group is highly disciplined, and adeti so wípé ẹni tí ó bá ní contribute, tí ó bá ní sọ̀rọ̀, fẹ́ nínú group yẹn. We want people that will contribute positively. We want people that will criticize both constructively and destructively. And at the end of the day, we all gain from such person. We don't want anybody to come and mute all the time.
Let's do YouTube on Saturday. I will think about that. I will think about it. Let's do YouTube on Saturday. Yeah, I will think about it. I'm thinking about it as well. But after this lockdown, I'm going to bring in a lot of equipment, a lot of toys, talelo, láàrin Arawa. But like I said the last time when I did this program, toys here is not, it's just by the way. New experiment ni kako experiment kí relationship wa kó má wà boring. Wípé a fẹ́ lo new thing yàtọ̀ sí ọwọ́, but kò sí nǹkan tó lè dàbí oko pé ká dóra wa tí ó bá wà available. And ẹ̀yin obìnrin kẹ́ má lọ experience vaginismus because obìnrin mi máa lóun wà 5 years òun ò dóbò. I'm telling you, you're risking health problems. Tó bá wù yín kẹ́ pè mí láṣẹ́wó kẹ́ ní kí ló ṣe, you risk health problems ni. Even tó bá lè bá ọkùnrin sùn tó ọkùnrin ò sí lára owó tó ẹ lọ ra Dido àbí kó find a way of getting yourself down. When I'm talking about lesbianism on Saturday, I'm going to be teaching how you, a woman, can touch yourself without your man around, so that you get that water, that orgasm will get down lára ẹ. Obìnrin ò lè wà for years kó má reach orgasm, kó má da nǹkan jáde lára. Is health wise is not good. You are killing yourself. Ìyẹn ò mí pé bóyá èèyàn wà faithful sọ́kọ, at least ara ẹni mo ní kó touch. Mo dẹ̀ ní pé kó lo Dido fara ẹ, pé kó fi nǹkan fún ara ẹ kó lè get ara ẹ down. Don't tell me you are going to be for 5 years. You are not helping you are not helping yourself health wise. I'm telling you, Ọlọ́run tó ṣẹ̀dá kíní yẹn, and àwọn health to àwọn medical kíní tó sọ̀rọ̀ nípa kíní yẹn, wọ́n mọ nǹkan tí wọ́n sọ. A man it's not supposed to be so. Tó bá rọ́kùnrin, you understand? I'm not encouraging you to cheat. Go and get something that can get you down. I'm telling you categorically, I have things that I use on my own. When I feel like fucking, I use it on myself and I get myself down and I'm satisfied. Ma lo lórí ara mi, ma de feel good. I'm telling you. Ma feel good. Mo lè wà nínú bath kí fi touch ara mi. Mo lè wà lórí bed mi kí fi touch ara mi. I have all these gadgets that I tell you. If I kó jáde fún yín, ma kó wá ní just Saturday, my own personal gadget that I use on myself. Because I know that if tó bá ní pé o fẹ́ wà faithful 3 years 4 years o fẹ́ dóko, fine, it's good to be faithful, but look for another means, maybe the toys, to get yourself down, because you need láti dá omi ara yẹn. That orgasm, you need to reach that orgasm. You need to feel it. You need to bring out that thing from your body. Tó bá lè ejaculate, you need to ejaculate. Tó bá jẹ́ pé o fẹ́ reach orgasm, you need to reach that orgasm ní àárín àwọn stipulated time tó yẹ kó ṣe. If you are over 55 years, you don't have a man, then obuema shrink ni. Because you need a man. Obuema shrink ni. Gbogbo àwọn tó máa ní àwọn pé 60 ẹni kì í ṣe oúnjẹ ni, ẹni kan fẹ́ òbó wọn fún wọn, ó máa ugly ni. Ó máa ugly, ó máa dàbí ìgbà tí wọ́n da ẹ̀tẹ̀ bòyàn. Bóbò yẹn ṣe máa rí nìyẹn. Ó máa dàbí ìgbà tí wọ́n da ẹ̀tẹ̀. Ṣé wọn kó ẹni tó bá da ẹ̀tẹ̀ bò, ara ò kì í ṣe rí, ó máa wà irritating bí òbò yẹn ṣe máa rí, because the hormones estrogen, testosterone kò produce ẹ̀ mọ́. Kò sí nǹkan tó ń produce ẹ̀ mọ́, nǹkan tó ní láti fi gbé ara ẹ tó máa lè lubricate lining àwọn walls vagina ẹ̀ náà ní okó àti àtọ̀ tó bá dà sí. Bọ́n bá ti ẹ̀ dàtọ̀ sí wípé kí okó thrust in and out lásán. Débi wípé ó lubricate, ó bẹ́ẹ̀ lubricate, ó thrust in and out. He's doing a lot ní lining vagina ẹ̀ at 55. But tí ó bá sí yẹn, tó dẹ̀ ṣe nǹkan kan tí ò nọ́nà wé tó fi bring kíní yẹn lára ẹ̀, my dear, òbò ẹ̀ máa ugly ni. Ó máa dàbí ìgbà tí wọ́n da ẹ̀tẹ̀ síyàn lára. I'm telling you, in fact, ó máa wáyín ni. Bóbò yẹn ṣe máa rí nìyẹn. That's a personal question which I don't think I want to answer on this platform. Yeah, a woman can touch herself. Me encourage you pé kó lọ ṣàgbèrè, but you need to get yourself down,
get a Dido, get something that will make you reach orgasm. That's what I'm after. Kí ló ń fa ẹ̀fọ́rí tó bá ejaculate. That's ejaculation tó bá reach orgasm. Nígbà tí wọ́n bá tẹ̀ tí ń fọwọ́ kan obìnrin, tí obìnrin ti wà on, ni ó ti produce endorphin. Ó máa wá produce àwọn hormones tó máa reduce stress lára ẹ̀. So tí hormones yẹn bá ti reduce stress lára ẹ̀ tó dẹ̀ ti produce endorphin tó ti wá reach orgasm, ordinarily you're supposed to go and bath and sleep. Bath and sleep. Nítorí ẹ̀ ló ṣe dá tó jẹ́ wípé medically wọ́n recommend pé nítorí ọwọ́ òru mọ́ àárọ̀ ni testosterone ọkùnrin máa ń high àti tóbìnrin. Tọkùnrin máa ń high between 4 a.m. and 6 a.m. Tóbìnrin máa ń high ní ọwọ́ alẹ́ tó mean wípé gbọ́ àwọn time yẹn la lè do ara wa. Tá bá dẹ̀ ti do ara wa bẹ́ẹ̀ yẹn tí ara wa bá ti wálẹ̀, you're supposed to go and sleep. You're supposed to go and sleep. So tó bá sùn tó jí tó jẹun gidi kò sí nǹkan tó lè fa ẹ̀fọ́rí. Bẹ̀tẹ̀ bá fọ́ kára yín tán tẹ́ dìde tẹ́ tún ti ṣe ẹ ti múra torí ẹ̀ cherry Dido, there's a technique tẹ́ fi lè dóra wa. Ẹ má ṣe wishy washy. Bí ẹ ṣe máa ń prepare oúnjẹ yín tẹ́ bá fẹ́ jẹun neatly, tẹ́ máa dáná, tẹ́ máa serve oúnjẹ, ó yẹ kẹ́ respect Dido bẹ́ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣe tó bá tẹ́ fẹ́ gbọ́mọ lọ sóòtẹ́ tẹ́ fẹ́ lọ dóra yín, ẹ book hotel hours pé tẹ́ bá dóra yín ẹ ṣíṣì lè rest kẹ́ tó máa lọ kó pé kẹ́ dóra yín gbúgbúgbú short time kẹ́ ti sáré wọṣọ gbúgbúgbú kẹ́ ti lọ. Irú obìnrin tó bá dó bẹ́ẹ̀ yẹn, wọ́n lè dóbìnrin bẹ́ẹ̀ yẹn, àwọn obìnrin tó yẹ pé bóyá nǹkan tó fi ń ṣiṣẹ́ ṣe nìyẹn, wọn ò fẹ́ reach orgasm. Bẹ́ẹ̀ obìnrin tó bá ti lè reach orgasm, tó ti lè dó, tó ti lè dámira, ó need láti rest because kò kí ń easy kí obìnrin reach orgasm. Tóbìnrin bá dẹ̀ reach orgasm, ó máa take bí 15 minutes kóbìnrin tó reach orgasm kó tó lè tap obìnrin débi pé ó máa dà. Tóbìnrin bá dẹ̀ ti dà, weakness ara obìnrin máa ń ju tọkùnrin lọ. Ẹ rí pé resolution time ọkùnrin àti obìnrin ó yàtọ̀. Resolution time obìnrin máa ń wà, ó máa ń dé 24 hours even a day, but ọkùnrin míì lè ní resolution time tó jẹ́ 5 hours depending on the age. Ó lè ní resolution time. Kí ni resolution time? Àwọn period téèyàn máa fi ń sinmi tá bá dóra wa tán láàrin oko. So ló fi dàbẹ́ ni pé tóbìnrin bá lè reach orgasm, resolution time wọ́n máa ń high. So ó mean wípé they need time to rest. Wọ́n need láti sùn, wọ́n need láti rest. Àrẹ̀mọ̀tẹ́ ni oko máa ń jẹ́ fún obìnrin tó bá ti reach orgasm. Gbogbo nerves ara ẹ̀, gbogbo cell ara ẹ̀ máa wálẹ̀ ni, ó máa wà relax. Nǹkan tóbìnrin yẹn ní láti ṣe ni pé go and bath and sleep. But ó máa ṣe o fún àwọn obìnrin tí wọn kì í reach orgasm. Ó ṣe because mi mọ̀ bí mo ṣe fẹ́ explain ẹ̀ fún yín. Lè gbádùn you try. If you need help láti pé kí n kọ́ ẹ ọ̀nà tó fi lè jọ̀wọ́ ara ẹ láti reach orgasm, you try and reach orgasm once and see bóyá o ò ní máa bèrè okó from time to time. Try láti jọ̀wọ́ ara ẹ kó lè reach orgasm lẹ́ẹ̀kan kó wá wò pé bóyá o ò ní máa bèrè okó from time to time, because it's very sad tí obìnrin bá sọ pé òun ò reach orgasm. Tóbìnrin bá reach orgasm tó bá rí bó ṣe ń ṣèyàn, Ọlọ́run fúnra rẹ̀ ló máa pe ọkùnrin pé kó wá dóhùn. Tóbìnrin bá reach orgasm tí ò bá ṣọ́ra gan, tọkùnrin fúnra rẹ̀ ló máa touch ara rẹ̀ tọkùnrin ò bá sínlé. So try, ìwọ obìnrin, try, work on what I'm saying now. Ask me how to work on it. Work on what I'm saying. Try to reach orgasm. Try láti jọ̀wọ́ ara ẹ débi pé òwò náà dámira, ó fìlẹ̀ kó wá láti ọpọlọ, láti ibi ẹsẹ̀, láti gbogbo ara, kó fìlẹ̀ kó jáde, kó wá wò bóyá oorun tó máa sùn níjọ́ yẹn bóyá kò ní yàtọ̀. Níjọ́ tó bá reach orgasm, kó wá wò bóyá even body ẹ bóyá kò ní wà a lot, bóyá kò ní wà lighter than the way it used to be. Bóyá ò ní gbé ara ẹ, bóyá 3 to 4 days after, bóyá wọ gọgọ kọ́ ló máa béèrè pé kí ọkùnrin padà wàá sọ wípé nǹkan tẹ́ ṣe fún mi níjọ́ yẹn mo fẹ́ kẹ́ padà ṣe fún mi. So nǹkan tí àwọn toys yẹn wà fún nìyẹn. Àwọn toys yẹn wà láti stimulate ẹ to the extent yẹn pé ìwọ ló máa sọ pé kọkùnrin tó bá stimulate ẹ dé stage kan, I'm telling you, kú ọkùnrin yẹn gan wọ́n ló máa mú wàá fi ọwọ́ ara ẹ wo obìnrin wàá fi ọwọ́ ara ẹ gbé okó ọkùnrin wàá kìbọ̀ ní òbò ẹ. Tó bá stimulate ẹ tí ara ẹ bá dé stage kan tó lè gbà mọ́,
tọkùnrin yẹn kan bá sọ pé òun ò tí ì fẹ́ du ẹ wá irọ́ ìwọ gan ló máa mú okó ẹ̀ ló máa kìbọn ní òbí ẹ pé kó yá kó du ẹ. You understand? I'm like kó du ẹ because you wàá mọ̀ wípé the way tó ṣe máa feel gan tí ara ẹ bá ti wà stimulated tí ara ẹ bá ti feel tí ara ẹ ti débẹ̀ ìwọ gan wàá mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní inú àgọ́ ara ẹ̀ á máa ṣẹlẹ̀ nínú brain nígbà yẹn lobìnrin máa scream tó yẹ pé kò ní control because ẹ̀mí tó ń control èèyàn ńgbà yẹn èèyàn ò mọ̀ mọ́ nǹkan tó ń control ẹ̀ ńgbà yẹn agbára ẹ̀ ò gbé mọ́ so ó ṣe ńgbà tí obìnrin bá sọ pé òun ò reach orgasm àbọ̀ obìnrin kò feel okó please you need to work on your mind ẹ jẹ́ ká think less of our problems especially when we are with our man ẹ jẹ́ ká think less of our problems of our stress ara àwọn nǹkan tó máa ń gbé ọkàn wa kúrò nínú okó nìyẹn think less of your problems when you are with your man that is not the time to receive calls if possible switch off your phone gbogbo eré tẹ́ fẹ́ ṣe ò lè ju 2 hours maximum so if possible under that 2 hours kò lè pa switch off your phone don't receive any call at that time if possible when your man tí ọkùnrin bá ti ń bẹ tọ̀rọ̀ okó lọ́wọ́ tó tún wà the verge pé ó fẹ́ insert tó bá gbé ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ọ̀rọ̀ bedroom yẹn nígbà yẹn wá ó máa pa okó ọkùnrin yẹn ni time tí ọkùnrin bá ti ready tó bá yẹ pé time ló fẹ́ gbé ọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ ó lè gbé ọ̀rọ̀ bá mi mú ọyàn mi bá mi fọwọ́ mú ìdí mi ọ̀rọ̀ tó fẹ́ máa sọ́ńbẹ̀ yẹn nìyẹn nígbà yẹn bẹ́ẹ̀ tó bá ti lọ ń sọ̀rọ̀ bàbá kìíní kan máa pè yín kí la máa wá ṣe sọ̀rọ̀ ilé tó ń jò yìí kí la máa ṣe sọ̀rọ̀ Dàmílọ́lá ń sìn ó máa pa okó ọkùnrin yẹn ni when you are in the bedroom and you are about to start the process of making love start the process of pé fẹ́ dóra yín please ẹ má sọ̀rọ̀ nǹkan míì especially obìnrin switch off your phone that's not the time to pick a phone call. That's not the time to talk about other topics. The only topic you are allowed to talk about at that point in time, topic that has to do with okó àtòbò ni tẹ́ fẹ́ ṣe. Please. What is the causes of small penis? My dear, so small penis, it can be hereditary. It can be a defect from birth. Ó lè jẹ́ láti kékeré ni defect yẹn ti wà tí wọ́n correct ẹ̀ ó dẹ̀ lè jẹ́ hereditary ẹni tí ó bá bí ọmọ àfín tó bá ní ìyá àfín tó ní bàbá àfín àbí tó ní ìyá àti bàbá tó jẹ́ 6 fruit lè expect pé kó bí àràrà ẹni tó bá bí ìyá àfín àti bàbá àfín ṣé ó máa lọ bí èèyàn dúdú bíi ṣàkó ni so ìgbà míì small penis máa ń wà hereditary tí ó dẹ̀ sí nǹkan tẹ́ in anything hereditary you cannot change it ẹ̀rẹ́ lomi wọ́n máa ní fibroid ní family wọn ó máa ràn ìkọ̀ọ̀kan nínú generation wọn máa ní ẹlòmíì máa ní diabetic ìkọ̀ọ̀kan nínú generation wọn máa ní ẹlòmíì máa ní cancer ìkọ̀ọ̀kan nínú generation wọn máa ní so ẹni tó bá ní small penis tí ò ní medical issue tí ò ní problem it's very hard for you to go and meet your father àbí your great grandfather or your great grandfather láti máa sọ pé o fẹ́ wo oko wọn gbà wípé it could be hereditary irú èmi sí bàbá mi ga ìyá mi ga báwo mo ṣe fẹ́ kúrú àwọn ọmọ mi náà ga but irú mi sì mo pupa ọkọ mi dúdú so àwọn ọmọ ẹ̀ náà wọ́n máa dúdú ni you understand tí èèyàn bá pupa tọ́kọ ẹ̀ bá dúdú àwọn ọmọ ẹ̀ máa dúdú ọkọ pupa wọ́n á mú kan nínú méjèèjì so tí okó bá kéré ìsídàkọ̀ ẹ pé ó wà nínú family it could be hereditary and it could be a problem from birth tí wọn ò tètè mọ̀ and it could be your nature but most of the time kò kí ń jẹ́ nature ó máa ń wà hereditary and there's nothing you can do about it it's not advisable pé kò sọ pé o fẹ́ lọ máa blow okó ẹ̀ especially when it's above 4.5 tó bá le tó bá dẹ̀ wà flaccid ó wà around 3 the only time you start to get worried is tó bá wà below 2 tó bá wà flaccid that is when you start getting worried and like I've told you it's not about the size of the oko it's about how you can make use of your oko if you can make use of your oko well my dear you are fine so mama fi eléyìí ṣe àlọ
Yeah, nothing can compare with, yes, cutting, yeah. Oh, Folayemi, yeah, ẹ gbọ́, only I'm honored to be experiencing them all, orgasm. Ẹ̀yin obìnrin, go and work on how to reach orgasm. Honestly, ẹ lọ work bẹ́ ṣe máa bí ọkùnrin ṣe máa bá yín ṣeré débi wípé ẹ̀yin náà reach orgasm. Ẹ máa wá rò bóyá ẹ máa wá ṣépè fún mi àbẹ máa wá gbàdúrà fún mi. Number one, ẹ kọ́kọ́ jọ̀wọ́ ara yín fọkùnrin tó bá ń bá yín sùn lọ́wọ́. Ẹ dẹ̀ fi sọ́kọ̀, ẹ má fi sọ́kọ̀ pé fẹ́ fi sex bímọ. Ẹ fi sọ́kọ̀ pé fẹ́ enjoy ara yín. Aṣáára wọn tí wọn ò bímọ tó dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. Ẹ fi sọ́kọ̀ pé fẹ́ enjoy ara yín. Ẹ invest lórí Dido. Kò sórí aṣọ nìkan náà lèèyàn invest. Ẹ invest lórí Dido. Ẹ invest lórí Dido. Ẹ ra àwọn toys tó fi lè bá orí idán yín ṣeré. Ẹni tí ò bá ní idán tó fi lè bá ibi G-spot ẹ̀ ṣeré. Ẹ gbé ọyàn sí ọkọ yín lẹ́nu, ẹni kó mú. Ó ní bó ṣe mú orí ọyàn tí obìnrin máa da omi tó máa feel débi wípé tó bá fúnra rẹ̀ ló máa fi okó yẹn sínú òbò ẹ̀sẹ̀. Ẹ fọ òbò yín dáadáa, kán bá yín gbẹnu sí kí wọ́n jẹ́ dáadáa. Ẹ fúnra yín lẹ máa fokó sí. Tẹ́ bá mọ̀ wípé ọkùnrin ń doyin kò débi tó yẹ kó dé, ẹ sọ bó ṣe fẹ́ doyin. Mo fẹ́ kẹ́ experience orgasm lẹ́ẹ̀kan. Mo fẹ́ kẹ́ feel lẹ́ẹ̀kan kẹ́yìn náà mọ nǹkan tí mò ń sọ. Pé tẹ́ bá lè feel orgasm lẹ́ẹ̀kan yín lẹ máa wá okó kiri. I'm telling you. Ní sọ wípé fẹ́ dúró 5 years. Ẹ lọ wá fúnra yín lẹ máa tẹ́ bá gadget tó wà nílé mi máa kó wá níjọ́ Saturday kẹrin. Èmi fúnra mi ní gadget nílé. Gbogbo nǹkan tẹ́ rí tí mo fi ń wọ̀n yẹn gbogbo ẹ̀ ni mo ní. Níjọ́ tó bá ti tára mi bá ti ṣe gbé fún kẹ́ bá máa mú nǹkan mi mo máa lò ní. Ìyẹn ò dẹ̀ stop mi pé bóyá kọkùnrin fọwọ́ kàn mí kára mi má máa da omi. Please, it's very important, work on it. Ẹ kò sí nǹkan tó ní kára obìnrin má move. Ẹ máa jẹ pear, ẹ máa jẹ àwọn chocolate, ẹ máa jẹ àwọn nǹkan tó lè mú ara yín move. Àwọn even èmi ìjọ tí n bá ti mú Baileys, tí n bá ti ta ọkàn sẹ́nu báyìí ọkọ mi ti mọ̀ pé partner mi ti mọ̀ pé wàhálà ti dé níjọ́ yẹn nìyẹn tí n bá ti lè mú Baileys. I'm not encouraging you to drink if you don't want to drink, but oníkálukú ló ní nǹkan tó lè lò tó máa jí ara ẹ̀. You have to work on something that you can use tó máa move ara ẹ̀. Bó jẹ́ ọ̀rọ̀ sọkúsọ náà ló move ara ẹ̀. Ọkùnrin mi wà. Even nǹkan tí mò ń ṣe àwọn ọkùnrin mi máa ń copy ẹ̀ láti gbọ́, ó máa ń move wọn. So ó yàtọ̀. Ó lè jẹ́ ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ ìsọkúsọ kọ́sọ òbò okó ló move ẹ̀. Wá ẹni tó máa ṣe fún ẹ. Àwọn nǹkan tó bá máa move as obìnrin, you have to look for what will move you as a woman. Ó kì í ṣe gi. I don't want to hear pé obìnrin ẹ má pè mí mọ́. Obìnrin tó máa sọ wípé ara mi ò move. Don't call me again. Ẹ má pè mí mọ́ because èèyàn ni wí. Ẹ lè sọ pé báwo lobìnrin ṣe máa tó máa lára wọn ò kí ń move foko. Ara òun move ṣé gi ní ẹni. Báwo náà ṣe wá dúró ọkọ̀ jẹ́ baby factory. You are just telling me that you are just a baby factory. Ọkọ̀ ń bímọ. Tí ẹ mọ adùn okó. Please don't call me again. I can't help your situation. Gbogbo nǹkan tí mo sọ lẹ́yìn, go and work on it. Lọ check your glucose level. Check yourself up. Kò dẹ̀ try láti tó bá ti fẹ́ dóko. Mama ìgbà yẹn kọ́ ló fẹ́ máa receive call. Concentrate on oko tó fẹ́ dó. Imagine oko ọkọ ẹ tí ò bá tí sí nílé. Imagine ẹ nínú òbò ẹ. Fọwọ́ kan ìdí ọkọ. Imagine oko ọkọ ẹ nínú òbò ẹ tó bá dé fúnra rẹ̀ ní kò pé. Ká wá wò bóyá you will not feel. Àwọn ọ̀rọ̀ sọkúsọ, if you need it, let me know. My time on Saturday is 9 p.m. lálẹ́. How can mo ti sọ fún yẹn ọkùnrin because I'm doing this show. I'm doing this show according to the question people are asking me in here. Ẹ̀yin ọkùnrin, when you are fucking a lady, tẹ́ bá ti ń dó obìnrin, ẹ má máa slam oko yín sára obìnrin. Ẹ máa rock and roll. You rock it. Rock ni and roll. Tẹ́ bá ń rock, iṣẹ́ tẹ́ ń ṣe fún idọ̀ àbí G-spot obìnrin ni wípé ẹ ń fi oko yín hit
like hitting the nail on the head. Ẹ fi oko yín hit G-spot ẹ, ẹ fi oko yín rock G-spot ẹ. So ó máa enjoy ẹ, but tẹ́ bá ṣe pa ẹ ti kọjá G-spot gan, ẹ ń ṣe on your own ni. So irú nǹkan báyẹn kò ní jẹ́ kóbìnrin fẹ́ sọ pé òun fẹ́ ṣe anything. So when you are doing it, you rock it and roll. You roll and rock. Bẹ́ẹ̀ ni pé in fact ẹ lè sùn sílẹ̀ kẹ́ ní kóbìnrin máa rìn dí mọ́, ẹ máa rìn mọ́ obìnrin ni. Ibi tẹ́ bá ti wá rìn mọ́, ibi tẹ́ bá ti rí tóbìnrin bá ṣe tó enjoy, ẹ wá concentrate lórí ibẹ̀ yẹn ẹ ní kúrò ńbẹ̀. Ó máa at that point tẹ́ bá ń ṣe, ó máa níbi tí ẹ máa ṣe dé tí obìnrin máa feel ẹ̀. Tó bá ti fún yín ní sign pé òun feel ẹ̀ nínú ara ẹ̀, nínú ọ̀rọ̀ tó bá sọ jáde, ìyẹn ni kẹ́ wá intensify effort yín lé lórí, kẹ́ máa feel ẹ̀ títí obìnrin yẹn máa fi reach orgasm. Tóbìnrin yẹn ò bá sọ fún yín pé kẹ́ fi bẹ́lẹ̀, ẹ má fi bẹ́lẹ̀. As much as tóbìnrin bá ní kóbìnrin reach orgasm, a man, ẹ̀yin ọkùnrin náà ẹ láti lè help wọn. I think I'm done now. Ó ti rẹ̀ mí. A máa sọ̀rọ̀ níjọ́ mi. Tó bá ti díjọ́ Saturday, torí mo lè sọ̀rọ̀ yìí di alẹ́. Tó bá ti díjọ́ Saturday, ẹ jẹ́ ká continue. Lágbára Ọlọ́run ní 9 p.m. lálẹ́. Ẹ jẹ́ ká continue ní agbára Olódùmarè, k'Ọlọ́run kó ṣọ́ wa jù gbà yẹn lọ. Ire o, sister mi, Tommy Crown, I feel you. Àti gbogbo àwọn tó wà ńbí, ẹ ṣeun, ó dàbọ̀.